wálé so by délé báyìí bí ṣe gbọ́ tílẹ̀ báyìí bí Marigold ṣe lóun fẹ́ ṣe truth or dare nìyẹn so bí Marigold ṣe sọ pé òun díẹ̀ kí ló ń pè dára pé kí bàbá tí fún ní dọ́gì Quickie. The controversy surrounding Baba T and Dora's alleged affair has taken a new turn as both parties have spoken out to share their perspectives. In the midst of the ongoing drama, the duo went live on TikTok to clear the air, each presenting their side of the story. Their revelations have sparked even more discussions, leaving fans and followers eager to dissect the details and uncover the truth. Marigold. Ojú ẹni ẹ̀gán mo ti sọ straight pé why you bringing a stranger to my house? Ṣé bó ní wọlé kọ́? Kò sọ fún mi pé òun méèyàn kankan bọ̀ ọ́. Mo bí náà, èmi máa ń béèrè. Mọ́mí ẹ mọ̀ pé fí èèyàn gangan ni nǹkan téèyàn máa ń rí láyé. Èmi mo máa ń para mọ́ pa. Mo máa ń béèrè mo ti béèrè lọ́wọ́ mo ní mi ò fẹ́ because me like ẹlòmíì ó máa wálé àwa máa record ni. Ẹlòmíì tó bá ń smoke ó máa record ẹni so mi kì í like total. Ìyàwó adábá ti ẹ̀gẹ́ smoker kì í fẹ́ gbàyàn sí ilé àfihàn. Ó ti yé yín so nǹkan tí mo ó ní òun ti mọ̀ pé mi ò kì í like kéèyàn kí stranger pé òun dábọ̀ ni n tó fi convince mi nìyẹn mo bí léèrè ohun tí mo sọ yìí ìgbà tí mo kàn máa rí mo kàn rí pẹ̀lú èèyàn kan ni mo wá níbọ̀ mo sọ fún ẹ pé ṣé wọ nìkan ló ń bọ̀ oníwọ nìkan ló ń bọ̀ ta ló tún mú dání olóòrè òun ni pé dára ni pé content creator. Ìjọ ó dọ̀ ọ̀nà ẹ̀ wàá máa pọ́ọ̀sì tó mò ń dẹ́ nìkan ló ní ó dó ìyàwó Lande ó mọ̀ pé ìyàwó Lande ni ó yẹ continue and so fucking what ó yá máa sọ̀rọ̀ lọ. So ó ní dára ni pé content creator ni mo dẹ̀ ní òkè mo ti gbọ́ ó yá come in wọ́n dẹ̀ wọlé bó ṣe wọlé báyìí kò pẹ́ tó wọlé rárá kò tí ì lè lo ju bóyá bíi 5 minutes lọ ó ní òun fẹ́ jẹun pé bàbá tí kìlú wà ní mo ní ìgbà táwọn ìfarabalẹ̀ wà máa pọ̀ sí ìgbà táwọn méjèèjì wọlé Mary ní òun fẹ́ jẹun. Nà pé kí la fẹ́ jẹ o kàn ní o tiẹ̀ tí ìfarabalẹ̀ tó ti ní kí la fẹ́ jẹ ó yá lọ sí kitchen wá nǹkan bẹ́ẹ̀ pé kẹ̀sì mo wá fún mo ṣáàyò àwọn nǹkan tó lè ṣe fún ó wá ẹsẹ̀kẹsẹ̀ náà ló sọ pé òun máa mọtí o kò sọ pé òun fẹ́ ṣe géèmù o ó lóun máa mọtí o mo wá ní mo fẹ́ lọ rọtí mo dẹ̀ máa ra smoke pé òkè jẹ́ kí kó máa ṣe oúnjẹ kó jẹ́ kí n lọ ra ọtí kí n ra smoke ó wá nínú pé kí n jẹ́ kí what's it called dára pé kó escort mi lọ náà pé so òun kò tó òun tí wọ́n máa fi dé òun àti fẹ́ ṣe. Dára tó meet for the first time àbí. Yes dára yẹn. ó sì ẹ lọ láti lọ ra igbó àtọtí. na inú estate náà sì ní na kò ń ṣe far place so mo wá ní okay no problem. ó wá fi òun nìkan sínú ilé. Mary ni mo mọ̀ mi lè fi dára lẹ̀ sínú ilé nítorí mi ò mọ̀ so Mary lèmi mọ̀ so torí ẹ̀ mo yẹ fi Mary lẹ̀ sínú ilé mi so Mary nìkan ló dá wà nínú ilé mo wá lọ so gba tí mo máa èmi ká pé mo mọ ẹni tí gẹ̀ẹ́ jẹ ni wàláì mi ò ní gbé sínú mọ́tò mi pé mo gbé lọ débi pé wọ́n ní wọ́n rí pé ibi tí mo ti lọ ra smoke because innocent mi ò mọ̀ rí síta lọ ra smoke ṣé ń gbọ́ girl yẹn wá sọ fún mi pé what's your name mo ní I'm Baba T so the girl now said mo ní I'm Tayo Babatunde Bena. jẹ́ ká padà sẹ́yìn mi ò ní fẹ́ irọ́ lórí kinní mi ń bí. mi ò parọ́. gbàtí ó mú ọmọbìnrin yẹn wá ẹ ti introduce ara yín tẹ́lẹ̀. kí lẹ wí. ìgbà tó mú ọmọbìnrin yẹn wá sílé ẹ̀ ó ló ti introduce ara yín tẹ́lẹ̀. kí ló tó fi sọ yín kó wọ́n ti sọ yín. ó ní that's dára ẹ máa gbọ́ gẹ́ yẹn wá béèrè lọ́wọ́ mi padà ó bá mi sọ̀rọ̀ náà ó ní I'm dára I'm a content creator. kí ló tó fún ambulance pé what is your name. ó tún béèrè ó bá mi sọ̀rọ̀ nu mọ́tò ó ní I'm dára. ó fẹ́ sọ fún mi pé kó òun gan sọ ó ń ṣe pé òun ò rí ẹ rí. kò rí mi rí o kò ṣe bí pé òun mọ̀ mi rí rárá àtọ̀ rárá àtọ̀ ọlọ́run ó kọ ẹ̀fọ́ tó make passes sí mi ṣẹgbọ́ ó make passes sí mi but torí pé mi ò mọ̀ WhatsApp mi ò mọ̀ rí ó gbé ó ṣáà sọ fún mi ó ní àyọ fíìmù pé òun ló máa ń rí mi òun rí fíìmù mi ó act fún mi throughout mi. kò má rí rí torí pé mi náà rí lì mọ́. mi ò rí rí o mi ò mọ̀ rí o mo fi títóbi Ọlọ́run búra wàláì tàláì wàláì I swear to my living God mi ò mọ̀ rí mi ò rí rí I swear mi ì mọ̀ rí mi ì mọ̀ from anywhere kò sí nǹkan tó lè gbé lẹ̀ máa fi búra mi ò mọ̀ rí o wàláì kò sí tó lè gbé lẹ̀ ẹ má wọrí màmá kò sọ̀rọ̀ ọ̀rọ̀ kankan mo wá padà wálé
so báyìí délé báyìí bí ṣe gbọ́ tílẹ̀ báyìí bí Marigold ṣe lóun fẹ́ ṣe truth or dare nìyẹn so bí Marigold ṣe sọ pé òun díẹ̀ kí ló ń pè dára pé kí bàbá tí fún ní dọ́gì Quickie yes now ó lóun díẹ̀ dára pé kí n fún ní Quickie ṣe understand. ṣé dára náà ti bọ́ra sílẹ̀ ni àbí kò tí ì bọ́ra sílẹ̀. no kò bọ́ra sílẹ̀ dára ò bọ́ra sílẹ̀ èmi gan ò bọ́ra sílẹ̀ ń bẹ́ẹ̀ tẹ́lẹ̀. ok so wá ní Mary nìkan ló wà ń ta. so Mary wá ní òun díẹ̀ mi kí n ṣe Quickie pẹ̀lú dára understand so mo mú condom mi. ọkọ tó ń sọ yìí Lande ni wọ́n Mary rìkọ́ọ̀dù gbogbo ẹ̀ from A to Z tó wà lọ́wọ́ òun. mi ò purọ́ fún yín náà ṣe bó ti wọ́n ló wá rìkọ́ọ̀dù ẹ máa gbọ́ sẹ́ ṣe bóun ló wá rìkọ́ọ̀dù mi nulẹ̀ ṣe bóun ni mò ń sọ yìí so Mary wá ní òun díẹ̀ mi àti dára pé kí n fún dára ní dọ́kì wọ́n gba pátánì mi báyẹn bọ̀ wá fún olo kọ́ndọ̀mù ṣe dọ́gí fún. kò ń ṣe pé kò ń ṣe sẹ́ẹ̀sì truth or dare sex kò ń ṣe sẹ́ẹ̀sì. ó ní okó ẹ̀ ò le okó ẹ̀ ò kì í le. no kò ń ṣe sẹ́ẹ̀sì relaxation it's just you dare you. àbáwo ló kó ṣe wọnú kọ́ndọ̀mù gbà tí ò le. gẹ́ mi ìlókò mi ò le o ta mi ìbá yín sọ yẹn. dára ló sọ ó ní okó ẹ̀ ò le. we just had it true or dare we had it. okó ẹ̀ jẹ́ léèrè bàbá tí ṣé okó ẹ̀ wọnú kọ́ndọ̀mù nígbà tó kí bọ̀. mi ò mọ nǹkan tẹ́ ẹ sọ ìyá yìí. sábà kó tó kó bá rọ̀ kò ní wọ kọ́ndọ̀mù. mi ò mọ nǹkan tẹ́ ẹ sọ ṣé ìjókòó tí ò bá lé wọ kọ́ndọ̀mù. Nítorí nǹkan tí Dárasími sọ ni Aláṣàbí ṣe ń bẹ. no ó happen. Bàbá tí ti sọ pé ó happen màmí Aláṣàbí. mi lè máa sọ̀sọ́ kú sọ lórí ẹ̀ náà. torí mo láìkẹ́ o kọ́kọ́ dì náà gbà tó ṣe pé o ò bá sùn ọkùnrin tó lè fi aṣọ bo obìnrin ló bò ní. mọ nǹkan tó ṣẹlẹ̀ ìgbà tó ẹ jẹ́ n sọ nǹkan fún yín reason ó láwọn nǹkan tí mo sọ most people don't understand I did not sleep with Lande's wife because mi mọ̀ but kéèyàn máa tó àṣírí òbò ẹni tó bá tó àṣírí òbò. bàbá tí ó mọ̀ pé ìyàwó Lande ni. màmí Aláṣàbí dára ló ń sọ fún bàbá tí. màmá ó lóun sọ fún bàbá tí o. ó lóun sọ fún bàbá tí. no that's false. That's it was ẹ máa gbọ́ ẹ máa gbọ́ no. ó lóun sọ ó lẹ́dẹ̀ sọ pé irọ́ sẹ́ that is false. Sherry, most things tí Marigold ń sọ as a most of that sọ Marigold most of it ó ń sọ òótọ́ but kò yẹ at this point kò yẹ ká máa tún divert ọ̀rọ̀ lọ sí back and forth. Nǹkan ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn a ní láti máa hide láti máa parọ́. It was tail end gan as in when we were having truth or dare mo lọ mú nǹkan nínú mọ́tò so bí ṣe wá ń bọ̀ mo kàn gbọ́ ó dàbí pé bàbá tètè gbọ́ so mo wá wọbẹ̀ so you understand mo wá béèrè lọ́wọ́ Marigold pé ó dàbí pé bàbá ti gbọ́ ti kí ni Marigold kàn sọ fún mi dára wá súnmọ́ mi àti Marigold pé ìyàwó Lande ni ibẹ̀ yẹn ló ti bá mi pìtìpìtì ayé bá mi. ṣé àbíkẹ́ tó ṣe. àti ṣe truth or dare tó bẹ́ẹ̀ bí 1 hour or probably 2 hours. kò ń ṣe. ìgbà tó ń ṣe gbogbo kí ni ṣé dára mu tí yóò ń gbà yẹn ni. No. Everybody was okay. Kò sí pé. No, kò lose consciousness. But. So omuyan Marigold àbí omuyan. Ó wà tipsy. Okay. Mi mọ̀ nǹkan tẹ́ ẹ sọ yẹn mo ti sọ nǹkan tí Marigold ṣe. Mo ti sọ nǹkan tí Marigold ṣe. Marigold lòun ò ṣe ó dẹ̀ ṣe pé Marigold lòun. No. A ní láti máa ṣe kò ń ṣe kò mi ò bá sùn. I swear to my living God. There was no sex between me and her láyé. But ó kàn mú okó ẹ̀. Òun náà ṣe díẹ̀ true or. ṣé bí Marigold bó ṣe gbé Dárasími wá sọ́dọ̀ yín ṣé ẹ rí bí set up sà. Mo rí bí set up. Ńlá. Because ọ̀rọ̀ yẹn mo rí bí set up ńlá àti conspiracy mo dẹ̀ believe pé there are so many people behind it. Tí mi ò mọ̀. Òun ni ẹ mọ nǹkan tí mo ṣe lọ hold on sir ṣe rí reason tí mo ṣe lọ sí orí social media tí mo sọ pé Lande should present an evidence against me because mo mọ̀ pé mi ò báyàwó ẹ̀sùn dára ni mo mọ̀ one then
why tí wọ́n ṣe máa record nǹkan tí a pè ní adult game tí ò sí anybody. Even without your consent is a crime. Yes, without my bàbá tí ò consent. dá lè rìkọ́ọ̀dù fúnra ẹ̀. bẹ́ẹ̀ ni bàbá tí ò lè rìkọ́ọ̀dù mo ṣe fúnra gbà tí mi ò yá dára wèrè. ò dẹ̀ lè rìkọ́ọ̀dù. So ẹ̀sà nǹkan tí mo kàn fẹ́ bẹ̀ gbogbo ọmọ Nàìjíríà fún ni pé ta ló record tó send sí Lande tí Lande fi mú. Exactly. The deed has been done. Ẹ máa gbọ́ ẹ rí pé mi ò parọ́ mi ò jẹ́ kó ṣe anything fún yín. The deed has been done but who recorded me in my